náà tó ìlú mọ̀ọ́ká tó jẹ́ Àlàbí Pasuma tó ṣòro tó dolóògbé ní ẹnujọ́ mẹ́ta sẹ́yìn. A rí i pé fi gbogbo ara yọjú síbẹ̀, ṣé kò sí kankan? Kì í ṣe pé mi ò fi gbogbo ara yọjú, mi ò yọjú síbẹ̀ rárá ni. Tí ẹ bá dẹ̀ béèrè pé kí ló fà á tí mi ò fi yọjú síbẹ̀, mi ò sí nílé nígbà yẹn ni. Mo wà nílùú òyìnbó, mo wà ní London. Ó ti yé yín, bí mo dẹ̀ ṣe wà ní London yẹn, ọjọ́ tí mo dé London yẹn, ọjọ́ kẹta ọjọ́ yẹn, ó ní ìyá wa ṣaláìsí, k'Ọlọ́run kó forí jì wọn. Ìyá Alájà Kuburat Adija, màmá Wasiu Alabi. Ṣé ẹ mọ̀ wípé ní ọjọ́ kẹta ọjọ́ yẹn, bí mo ṣe gbọ́ pé nǹkan yẹn ṣẹlẹ̀ gẹ́lẹ́ náà ni mo pe Alabi. Bí ilẹ̀ ṣe ń pe aago ẹ̀ ò lọ. Mo wá pe Sulaiman tó jábúrú ẹ̀. Bí mo dẹ̀ ṣe pe Sulaiman tó jábúrú ẹ̀, mo ní ẹ̀gbọ́n ẹ̀ ń kọ́ olówó ẹlẹ́gbẹ̀ẹ́ òun, ó bá ń gbé fóònù fún kí n kí fún ti màmá ẹ pọ̀ ọ̀rọ̀ èèyàn, ẹ̀yin wọn á dá o. Ó ti yé yín. Bí mo dẹ̀ ṣe gbé fóònù fún báyìí, mo kí dáadáa, mo gẹ̀ ẹ́, mo tù ú, torí kò sẹ́ni tó máa ṣe tí inú ẹ̀ máa dùn. Gbogbo wa ò kí n fẹ́ kí ìyá wa kú, k'Ọlọ́run jẹ́ kán dàgbà kán dògbó. Ó ti yé yín. So Alhaji Sefiu Alao náà wà lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀. Bí mo ṣe kí Alabi tán pé ó kú ọ̀rọ̀ màmá o, ó ní àkín ó dán o pé Kàdóso náà wà ń bí o. Alhaji Sefiu Alao ó dẹ̀ gbé fóònù fún. Mo kí Alao, mo ní Alao mi, a máa kú ọ̀rọ̀ yẹn, máa kú dìde. Mo máa wá London, ó máa yẹ kí n wà ní ibẹ̀ yẹn pẹ̀lú yín báyìí o. A dẹ̀ parí yẹn síbẹ̀ yẹn. Ìgbà tí òde dẹ̀ máa tún kù ọ̀la ni mo gbọ́ pé wọ́n fẹ́ ṣe gbogbo ọjọ́ mẹ́jọ tán. Ẹ fẹ́ ṣe ọjọ́ mẹ́jọ tán kẹ̀? Mi ò mọ̀. Mi ṣe bẹ̀ sí pé aago Alabi lọ nìyẹn. Alabi mi, mo gbọ́ pé nípa fẹ́ ṣe ọjọ́ mẹ́jọ tán ni o. Ó ní bẹ́ẹ̀ ni a máa ṣe tán ni o. Mo ní kí ni mo máa ṣe báyìí o Alabi? Mo dẹ̀ mọ̀ pé màálù ti máa yapa o. Ó ní pápá màálù ti yapa o. Kí ló wá fẹ́ kémi ṣe báyìí? Ṣé kí n fi owó support ẹ? Kémi náà fi tọ́rọ́ kọ́bọ̀ kan support ẹ, kí n fi show love. Bí mo ṣe sọ́njọ́ náà lọ nìyẹn o. Mo ní jẹ́ kémi náà fi nǹkan kan support ẹ, kí n fi show love. Mo ní bá mi send account number ẹ. Ó dẹ̀ lóhun ti gbọ́. Mi ì dẹ̀ gbọ́ anything mọ́. Mo dẹ̀ wò pé wẹ́ iṣẹ́ ò tí ì tán, bóyá kò fẹ́ kí n fún un ní nǹkan lásìkò yẹn ni. You understand mi? Àmọ́ pé mi ò ní ọwọ́ nínú nǹkan tó ń ṣe yẹn, àbí pé bóyá mo ń bínú àbí lónìí, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. You understand mi? Kò sí tó jọ rárá. Kò sí nǹkan tí mo ń bínú ẹ̀ nínú wọn. Torí àwọn kò lè bínú mi, nǹkan tá àdéjọ́ ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ó yàtọ̀ síra wọn. Ó jẹ́ kò wá sí ta fẹ́ máa bínú ara wa fún. Torí pé tẹ bá wo agboolé fújì gan, àwa tá a lórúkọ nínú ilé fújì, tẹ bá bẹ̀ sí ká wa méjì mẹ́ta, pé mẹ́wàá. Ẹ wá wo àwọn tó ń ṣe òde lọ́sẹ̀ẹ̀sẹ̀. Ṣé ẹ ti pa àtọ̀hún rárá láti ṣeré fún wọn? Àfi ká túbọ̀ pọ̀ sí. Kó lọ túbọ̀ tún gbé àwọn míì dìde dáadáa. Ó ti yé yín. So bóyá jẹ́ nìyẹn o. Lẹ́nu àní àárín ẹ̀yin àti Àlàbí Pasuma sà, ǹjẹ́ ó ti nígbà kan rí àbí àsìkò kan rí tó ti di pé Àlàbí Pasuma mo jù ẹ lọ, Alhaji Abbas Obesere jù mí lọ? Ǹjẹ́ ó ti nígbà kan rí tírú ẹ̀ ti ṣẹlẹ̀ láàárín ẹ̀yin méjèèjì? Ọlọ́run yẹ kí ẹ ṣẹlẹ̀ láyé. Kò ní ṣẹlẹ̀ ní àtàlàbí òní nígbọ́n mi sí òtún táyé máa fi parẹ́. Kò sí tá a fẹ́ jọ máa fà. Àfà tó jọ bẹ́ẹ̀ rí láyé. Irú nǹkan bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ láàárín àwọn méjèèjì rí láyé. Àti pé ọ̀rọ̀ kí ló ń tẹ̀ jọ́rọ̀ ọjọ́ orí gan. Ọ̀rọ̀ ọjọ́ orí là ń sọ yìí. Ẹ wò mí, gbogbo tèmi máa ń bẹ lọ́hùn fún láyé mi ni wípé béèyàn kan bá ti ẹ̀ ń dírágì pé mo jù ẹ lọ níbi kan, n ti máa ń bẹ lọ́hùn, ìwọ lọ́hùn ṣáà máa ṣe nǹkan àgbà fún mi. Èmi àtàlàbí ò sí lẹ́nu tó ń fa kwanta kankan o. Kò sí ní tó jọ rárá o. Kò sí ní tó jọ àtọ̀. Sà,
lásìkò táwa yìí àbí nígbà díẹ̀ sí ìjẹ́ ẹ̀yin àti Alhaji K1 ṣé ẹ ṣe ń gbèrò papọ̀ pé ká ṣe àwo kan papọ̀ síta ni àbí ká jọ kọrin lórí stage kan ṣé ẹ tẹ̀ ń kó pọ̀ àbí báwo ló ṣe jẹ́ àbí ẹ̀ ń rò lọ́jọ́ iwájú sáà. Gbogbo nǹkan ló lásìkò ti tiẹ̀ lásìkò kan báyìí tí ìtò kò sẹ́ni tó lè ṣe bó bá jẹ́ pé ó ti wà ní àkọsílẹ̀ gẹ́gẹ́ bí orúkọ brọ́dà mi kan tó ń pè ní Gbóyèga àkọsílẹ̀ tó bá jẹ́ pé ó ti wà ní àkọsílẹ̀ àjọṣe àmọ́ tí ò bá sí ní àkọsílẹ̀ àwọn kan kàn máa rò ó ni kò ní possible ó ti yé yín àmọ́ tó bá ti wà lákọsílẹ̀ o àjọṣe àmọ́ yẹn ò ní pé a ní kwanta o yẹn ò ní pé bóyá a fẹ́ràn ara wa o ó ti yé yín o ẹ jẹ́ kọ́rọ̀ yé yín dáadáa o ṣẹ́gbọ́n.